Jẹ́nẹ́sísì orí 4. Kéènì àti Ébẹ́lì. Ádámù sì bá aya rẹ̀ Éfà lò pọ̀, ó sì lóyún, ó sì bí Kéènì. Ó wí pé, pẹ̀lú ìrànlọ́wọ́ Olúwa ni mo bí ọmọkùnrin. Lẹ́yìn náà ó sì bí ọmọkùnrin mìíràn tí a pè ní Ébẹ́lì. Ébẹ́lì jẹ́ darandaran, Kéènì sì jẹ́ àgbẹ̀. Ó sì ṣe lẹ́yìn ìgbà díẹ̀, Kéènì mú ọrẹ wá fún Olúwa nínú èso ilẹ̀ rẹ̀. Ṣùgbọ́n Ébẹ́lì mú ẹran tí ó sanra wá fún Olúwa nínú àkọ́bí ẹran ọ̀sìn rẹ̀. Olúwa sì fi ojú rere wo Ébẹ́lì àti ọrẹ rẹ̀. Ṣùgbọ́n Olúwa kò fi ojú rere wo Kéènì àti ẹbọ rẹ̀. Nítorí náà inú bí Kéènì gidigidi, ojú rẹ̀ sì fàró. Nígbà náà ni Olúwa bi Kéènì pé, èéṣe tí ìwọ ń bínú? Èéṣe tí ojú rẹ sì fàró? Bí ìwọ bá ṣe ohun tí ó tọ́, ṣé ìwọ kò ní jẹ́ ìtẹ́wọ́gbà? Ṣùgbọ́n bí ìwọ kò bá ṣe ohun tí ó tọ́, ẹ̀ṣẹ̀ ń bẹ ní ẹnu ọ̀nà rẹ, ó fẹ́ ní ọ ní ìní. Ṣùgbọ́n ìwọ gbọ́dọ̀ ṣe àkóso rẹ̀. Kéènì wí fún Ébẹ́lì arákùnrin rẹ̀ pé, jẹ́ kí a lọ sí oko. Ó sì ṣe bí wọ́n ti wà ní oko. Kéènì dá ojú ìjà kọ Ébẹ́lì arákùnrin rẹ̀, ó sì pa á. Nígbà náà ni Olúwa béèrè lọ́wọ́ Kéènì pé, níbo ni Ébẹ́lì arákùnrin rẹ̀ wà? Ó sì dáhùn pé, èmi kò mọ ibi tí ó wà. Èmi à ń ṣe olùṣọ́ arákùnrin mi bí? Olúwa wí pé, kí ni ohun tí ìwọ ṣe yìí? Gbọ́, ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀ ń kígbe pè mí láti ilẹ̀ wá. Láti ìsinsìnyí lọ, ìwọ ti wà lábẹ́ ègún, a sì ti lé ọ lórí ilẹ̀ tí ó ya ẹnu gba ẹ̀jẹ̀ arákùnrin rẹ lọ́wọ́ rẹ. Bí ìwọ bá ro ilẹ̀, ilẹ̀ kì yóò fi agbára rẹ̀ so èso rere fún ọ mọ́. Ìwọ yóò sì jẹ́ ìsáǹsá àti alárìnkiri ní orí ilẹ̀ ayé. Kéènì wí fún Olúwa pé, ẹ̀rù ìyà ẹ̀ṣẹ̀ mi pọ̀ ju èyí tí mo lè rù lọ. Lónìí ìwọ lé mi kúrò lórí ilẹ̀, mo sì di ẹni tí ó fi ara pamọ́ kúrò ní ojú rẹ. Èmi yóò sì di ìsáǹsá àti alárìnkiri ní ayé. Ẹnikẹ́ni tí ó bá rí mi yóò sì pa mí. Ṣùgbọ́n Olúwa wí fún pé, bẹ́ẹ̀ kọ́, bí ẹnikẹ́ni bá pa Kéènì, èmi yóò gbẹ̀san ní ara onítọ̀hún ní ìgbà 7. Nígbà náà ni Ọlọ́run fi àmì sí ara Kéènì, kí ẹnikẹ́ni tí ó bá rí má bàa pa á. Kéènì sì kúrò níwájú Ọlọ́run, ó sì ń gbé ilẹ̀ Nọ́dì ní ìhà ìlà oòrùn Édẹ́nì. Kéènì sì bá aya rẹ̀ lò pọ̀, ó sì lóyún, ó sì bí Énọ́kù. Kéènì sì tẹ ìlú kan dó, ó sì fi orúkọ ọmọ rẹ̀ ọkùnrin Énọ́kù sọ ìlú náà. Énọ́kù sì bí Irádì, Irádì sì ni bàbá Mehujaeli, Mehujaeli sì bí Metusaeli, Metusaeli sì ni bàbá Lámẹ́kì. Lámẹ́kì sì fẹ́ aya méjì, orúkọ ìkíní ni Ada àti orúkọ ìkejì ni Sílà. Ada sì bí Jábálì, òun ni bàbá irú àwọn tí ń gbé inú àgọ́, tí wọ́n sì ń sin ẹran ọ̀sìn. Orúkọ arákùnrin rẹ̀ ni Júbálì, òun ni bàbá irú àwọn tí ń tẹ dùrù, tí wọ́n sì ń fọn fèrè. Sílà náà sì bí ọmọkùnrin tí ń jẹ́ Túbálì Kéènì, tí ó ń rọ oríṣiríṣi ohun èlò láti ara idẹ àti irin. Arábìnrin Túbálì Kéènì ni Náàmà. Lámẹ́kì wí fún àwọn aya rẹ̀, Ada àti Sílà, ẹ tẹ́tí sí mi, ẹ̀yin aya Lámẹ́kì, ẹ gbọ́ ọ̀rọ̀ mi. Mo ti pa ọkùnrin kan tí ó kọlù mí, ọ̀dọ́mọkùnrin tí ó pa mí lára. Bí ó bá gbẹ̀san Kéènì ní ìgbà 7, ǹjẹ́ kí a gba ti Lámẹ́kì nígbà 77. Ádámù sì tún bá aya rẹ̀ lò pọ̀, ó sì bí ọmọkùnrin kan tí ó porúkọ rẹ̀ ní Sẹ́tì, tí ó túmọ̀ sí pé Ọlọ́run fún mi ní ọmọkùnrin mìíràn nípò Ábẹ́lì tí Kéènì pa. Sẹ́tì náà sì bí ọmọkùnrin kan, ó sì porúkọ rẹ̀ ní Énọ́sì. Láti àkókò náà lọ ni àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní ké pe orúkọ Olúwa.